Ó yá ẹ̀yin tèmi Lóròkìláwá TV a tún ti dé o, ó tún ti zẹ o. Ọ̀rọ̀ kan ló tún jáde tí ò ń ṣèmi nìkan ni màá gbélé. Fídíò yìí mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó ni o. Ọgbọ́n wà nínú fídíò tí mo fẹ́ play fún yín. Àìmọye fídíò tá a máa play Lóròkìláwá TV tó bá ti jẹ́ nǹkan tá a máa rẹ́kọ̀ọ́kọ́ tí ò bá kí ń ṣe èébú bóyá búyàn lẹ́yìn kan búyàn nìkan la máa ń fẹ́ wò, but àwọn nǹkan míì wà tá à ń ṣe ní Lóròkìláwá TV tó jẹ́ pé tá a bá ti post ẹ̀ ẹ̀kọ́ ńlá wà ń bẹ̀, àwọn èèyàn ò kí ń wò àfi tó bá jẹ́ nǹkan èébú or èèyàn kan búra èèyàn, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ eléyìí, àárẹ̀kọ́ dìmú ń bẹ̀, àádẹ́ tún rí nǹkan kan gbámú pé àkókò ọ̀rọ̀ rèé nínú ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ ẹni tó sọ ó fi làákàyè sọ, àá rí mú ń bẹ̀. Tó bá sì jẹ́ pé ó kù díẹ̀ káàtó náà, gbogbo ẹ̀ náà la máa rí ń bẹ̀. But eléyìí fídíò eléyìí ó tún lékè ń ka o. Etí èmi nìkan náà kọ́ ni ó gbọ́. Á wù mí kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín. Ẹnìkan ló sọ̀rọ̀. Ẹni yìí mi ò lè sọ pé àáfàá ni. Kódà mi ò lè sọ pé pásítọ̀ ni. Mi ò dẹ̀ lè sọ pé oníṣẹ̀ṣe ni. But ọ̀rọ̀ tó sọ, ẹ jẹ́ ká jọ jókòó ká fi làákàyè gbé. Bóyá ọ̀rọ̀ yẹn o, bóyá ó make sense o, bóyá ọ̀rọ̀ yẹn o, bóyá ó tako nǹkan kan ni o. Ẹ jẹ́ ká jọ gbọ́ Lóròkìláwá TV. Yóò yẹ yín, kò ní yà ẹ́ lẹ̀. Ẹ ní báráyé fọwọ́ tì í. Ẹ má gbàgbé láti like kẹ́ ẹ bá mi share kẹ́ ẹ sì bá mi subscribe sí Lóròkìláwá TV. Ẹ máa bá mi like, ẹ máa bá mi share. À máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ lórí ìkànnì yìí láṣẹ Èdùmàrè. Ẹ wà ní wówó tí o, ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò yẹ yín lágbára Ọlọ́run, kò ní yẹ̀ ẹ́ lẹ̀ o. Ojoojúmọ́ báyìí ni kàábà dá ẹ̀ dá dọjọ́ alẹ́ yín ni. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ẹ má gbàgbé láti like kẹ́ ẹ bá mi share kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí Lóròkìláwá TV. Fídíò náà máa play ẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan fìdílé. Fídíò ọgbọ́n wà ń bẹ̀. Ẹ jẹ́ ká lọ. Sórí ìwọ tó gbé ẹ̀sìn lérí jù, dákun má gbọ́n tí mo fẹ́ sọ, ó bẹ́tà kó stroke òpó mẹ́ o. Ìwọ tó ṣe pé ẹ̀sìn ó ti pọ̀ jù lọ́kàn rẹ débi pé làákàyè yẹn ti sọnù tán yányán, stroke ò lórí tí mo fẹ́ sọ ìmọ̀ wùlẹ̀ gbọ́. Àmọ́ fún ìwọ tó ní làákàyè tọ́lọ ní wa ma yadhakkaru illa ulul albab, ẹnìkan ò ní ronú sọ̀rọ̀ òun kó ní làákàyè pẹ̀lú àfọ̀n làákàyè. Àtẹ̀ntí Al-Qur'an sọ pé fadhakkir liman ittaba'a dhikra wa qasira amana bil ghaib. Irúfẹ́ irú ẹ̀yin tí mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí rèé o. Ọ̀dà mo ti sọ̀rọ̀ kánjú òní náà mo sì wà lórí ẹ̀ o. O ò lè lọ sóòru night vigil tó ń lọ kí gbogbo àsàlátù rẹ tó ń bá kí night vigil sóòru rẹ tàjúdù rẹ tó ń ṣe kí àti náfìlà rẹ. O ò lè kírun bẹ́ẹ̀ ṣàdúrà kó o lówó. Àṣírí rí ọmọ bò ni. Àwọn kankan bẹ tí ò yọ o ní wípé ó ṣe tọ́lọ́run ò ṣe tọ́lọ́run, Ọlọ́run ó kí ọ. Oh my God. Àdéhùn Ọlọ́run ni pé Ar-Rahman, èmi Ọlọ́run ọba àjọkẹ́ ayé ń kẹ́ gbogbo yín, ọba tí ń kẹ́ dání. Ar-Rahim ni ó padà sí lọ́jọ́ kẹ́yìn lórí ìtẹ̀sìn kọ́. Torí àti náà tí wọ́n ṣe ẹ̀sìn fáá. Oh my God. Ọ̀dà lóòótọ́ lọ́lọ́run ní àdìhún ní ẹ pè mí astajibu lakum ń dà yín lóhùn. Ṣùgbọ́n tí ò yí ọ ni wípé yóò dá lóhùn lóòótọ́, kì í sí ọ̀nà táwa ń gbé gbà lórí káwá jókòó mọ́ dá láàmú sáá pé àfi tá a bá tó forúkún fọ̀sẹ́kùn fìṣòrókún. Ẹlòmíín ṣàdúrà débi pé nǹkan ti ń ṣe inú ara o. Kì í ṣègbà ńlá tó rò pọ̀ lọ́hún tó dáhùn. Sórí Nàìjíríà tá a wà yìí, àwọn advanced country other country wọ́n bísì lórí tí wọ́n fẹ́ fayé ṣe àti tí wọ́n fẹ́ kọ́ mọ́tàn náà ran tiwọn. Wọ́n ń ṣe é fún wa àwa tá a lẹ́sìn yìí à ń dààmú gbáyé ni tó ń ti bẹ́ẹ̀ à lé wọn bá. Sórí tí ó jẹ́ ọmọ ìwọ náà ronú sọ̀rọ̀ yìí, má fi ayé rẹ àti ìṣẹ̀mí ayé rẹ ṣòfò lásán lórí ipò ń retí paradise àbálìjẹ́ nìkan tí ò sí níbi tó gbé sí o. Ibi Ọlọ́run pín àlìjẹ́nnà sí pọ̀. Nǹkan mélòó ló ti ṣe sínú ayé tó jẹ́ pé wúlò fọmọ aráyé tọ́lọ́run lè tí wọ́n lè padà máa rántí rẹ tọ́lọ́run gọ́ sọ pé ò nípa nú ayé. Ìdí ni wípé tó o bá wo church dáadáa, jẹ́ n bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ tàwa mùsùlùmí. Gbogbo àsàlátù tẹ́ ẹ máa lọ, èmi ò dákọ ẹnìkan, tẹ́ ẹ pọ̀ tẹ́ ẹ máa ó yàn kàn Sunday hun. Ìwọ
decide pé lóṣù yìí láti ìsìn lọ ìní san 1 naira lẹ́ǹbẹ̀ mọ̀ tí n bá ti lọ ó rí i pé gbogbo wáṣí tí wọ́n máa ṣe owó múamúa ẹmúwọ́ ẹ̀ná fọ́lọ̀ náà ni sọ́lọ̀ ń lò fún ni àbọ̀n lọ náà fún tí wọ́n fi ń gbọ́ bùkátà ayé wọn ebi ń gbọ́ ọpọlọ rẹ bá fẹ́ sí ni wọ́n tó rí pé ẹjẹ́ á ṣe project kankan fi tó bì kan sí wọ́n rí pé ibi anáwó sí fọ́lọ̀ rẹ̀ ọlọ́run kọ́ ọ̀nà fún èèyàn ló fún ibi táwọn ti ń gbé ìgbésí ayé ebi wọ́n tó ń fún wọn tó ń dá àjọ yìí bọ́ ọ bá ní ọ̀pọ̀ láàrin ọdún wo èèyàn tó dá bẹ́ẹ̀ tí wọ́n fi ṣètò ayé wọn ebó òrì mọ́tò gùn ọ̀ọ́mà tí ì parí ilé bẹ́ẹ̀ náà ni tó o bá wo chọ́ọ̀chì dáadáa Sunday service ẹyọ kan tí wọ́n bá dá 15 naira fún bẹ́ẹ̀ ayé rí ọmọ lójútu ọmọdé tó fi ṣe nínú ayé sọ́lọ̀ ń lọ ń dáwó fún ni má tara rẹ ìyàwó olùṣọ́ rẹ wo mọ́tò tí ń lò ọmọ wọn ọmọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà má rí wọn tó o bá lọ Sunday service jára rẹ Nàìjíríà àpọ̀jù ẹ̀sìn ti kó bá wa ànírònú mọ́ kálukú ń fi ọgbẹ́ strategy dá tiẹ̀ lẹ̀ ní kì í sàn jẹ́ ń pariwo lẹ́gbẹ̀ẹ́ lẹ́kì o àwọn tí wọ́n ti ló kọ́ ni wo ẹ̀sìn tó sì ń wò yìí ńláyé sásí lábẹ́ Nàìjíríà jù tádínàwó wa fi pọ̀ jù àwọn ìjọba wa dáìsọ àti wọn ò bìkítà lórí ọ̀rọ̀ wa wọ́n ti mọ̀ pé tọ̀ ọjà ti kún jù lórí ẹ̀sìn kálukú ọmọ tira wọn ṣubú ni bọ́ọ̀lù ń ṣe ní òpè òun kì í ṣe sáìdì tí wọ́n ń bọ́ gbé gbà ní gbogbo owó tọ̀ ọ̀dà ẹ sọ Sunday service kan tí àwọn NSFAS organize àti kọ̀ríbù ni àti nítorí ọjẹ́ ni àti gbogbo ẹ̀ ni ẹ rí pọ́n mísínà ní owó oṣù tí wọ́n ń gbà ẹ wá gbàgbé lórí ọ̀rọ̀ owó oṣù gan bẹ́ẹ̀ bá ti ṣe ẹsẹ̀ yóò ṣàgbọ̀ owó ṣẹ́ dèdè ní ara rẹ̀ owó tí wọ́n ń san fọ́lọ̀ náà ó ní wọ́n fi sanwó oṣù fún wọn kò sí Sunday service kan tẹ́ ẹ lọ wọn ó fún wa ní nǹkan tí wọ́n bá ń bọ̀ nílé envelope ń tẹ̀lé ẹ̀ bọ̀ kódà wọn ó tún gbowó mọ́tò sọ́lọ̀ ní ẹ̀ ń ṣiṣẹ́ fún àbí ẹ̀ ń ṣiṣẹ́ fúnra wọn fọ́nlá àkàyè là ń bá wí wo churches tẹ́ ń dálẹ̀ tí gbogbo yín lọ tí ẹ̀rọ pé ń dá ìwọ náà mọ̀ pé bọ́ọ̀ bá mú wo lọ church ó rí pé òní fẹ́ lọ sáfíìsì yẹn dìndìnrín ni ọ́ ọlọ́run ti gbé àpèjúwe lélẹ̀ ń gba coronavirus complete 8 months tá a fi wà nù problem yẹn ó yẹ kó o ronú dáadáa churches of function mọ́sálásí of function àsàlátù of function tá a lè bí panu lè má ṣàbùsí ebi ọ̀pẹ nìkan kan kún gbà náà àwọn bàbá sì ń lo oko àwọn èèyàn tí tó ń gbà nǹkan ṣe kódò òṣìṣẹ́ sì tún ń ṣiṣẹ́ wo my god kọ́ ọkàn fúnra rẹ̀ ń brain lọ́lọ́nkàn fi yẹn ṣèkì ayé pé ẹ̀sìn yín ti pọ̀ ju ẹwà kan ṣe ọlọ́run sì mú a lórílẹ̀‐èdè Nàìjíríà mo ń sọ pé wọ́n ń bó ńlá àkáyè sọ̀rọ̀ ní o ìbẹ́ tí ò ní rònú sọ̀rọ̀ o ọlọ́run mú a lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ wòye graduate tí ń bẹnu ayé tí ń produce láàrin ọdún kan Nàìjíríà iṣẹ́ kí ni wọ́n ń rí ṣe wọn ò ríṣẹ́ kankan ṣe tó o bá wá nílà àkáyè tọpọlọ rẹ bá pé ibi tó ti sun ẹkún pé mẹ́wàá ti ṣe wá Nàìjíríà nítorí ẹ̀sìn tó o bá lọ airport ní ìjọ́kíjọ́ torí ọjẹ́ ni wo iye ẹ̀dá èèyàn tí ń fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn torí pé ayé wọn fẹ́ kórí bí wọ́n ti fẹ́ wàá wò dáadáa other country mélòó ni ń wá Nàìjíríà nítorí ayé títí wọn níbi òsì ti kọlù wárè ẹ̀sìn náà ni ó ti pọ̀ jù àwọn organize ìtàlẹ́ àwọn organize nǹkan kan jáde tí ó bòde lápò rẹ̀ sọ́dọ̀ àwọn tá a wí náà ìwọ decide pé ò ní sanwó kankan sí mọ́sálásí mọ́ nínú àsàlátù tẹ́ ń lọ ni ó rí i pé yóò fojú pọ̀ nǹkan ó ṣe àáfàá yín ọ̀wá kan ṣe ọlọ́run kà ń fún lówó ń bẹ̀. bẹ́ẹ̀ náà ni gbogbo churches tí wọ́n dálẹ̀ yìí ó ń là káyè lọ́rọ̀ mi lè yé ọlọ́run fi coronavirus ṣàpèjúwe fẹ́ni kọ̀ọ̀kan wa àṣìnírònú wo àwọn other country ìwé mélòó ẹ̀bá Chinese tẹ́ ń wá sọ̀nà lọ́dọ̀ wa láàrin àtàwọn kékeré kan wọn ò kàwé èdè wọn ní à ń sọ wọn sì dúró tì ilẹ̀ Yorùbá ilẹ̀ lómìn tí wàá gbé òòṣà tá a gbọ́ nú ọ̀rọ̀ nú tàn tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní dọ́là láyé ẹjọ́ ń táwa ń sojú kòkòrò tó ń lọ rà wáyé ní ìsìn ó ń là káyè lólóyè tọ́dọ̀ wo ní fàlù sí wa kò ní túmọ̀ sí wa ìwọ náà má pé wètọ́ nǹka yìí ọkàn ń kà kọ́mọ rẹ ó lè fi ní communication láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́jọ́ iwájú kó fi lè bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ní ibà l'opportunity àti ibi tí ó ti ṣe ìbò iṣẹ́ kíní afẹ́ fún bolo ti fẹ́ fi ṣiṣẹ́ Nàìjíríà níbi tẹ́sìn ti pọ̀ jù yìí tọ́pọ̀lọ èèyàn ọ̀bá dàrú ẹ̀yìn ẹ wo láàrin òpó náà 4 péré ní street tó wà tàbí láàrin kìlómítà 2 péré ẹ wòye chọ́ọ̀chì tẹ́ ẹ bà lójú ọ̀nà àtàgbòólé ẹ wòye mọ́sálásí àtàsàlátù tẹ́ ẹ bà lágbòólé àtòjú ọ̀nà sórí pé mẹ́wàá ti ṣe wá Nàìjíríà ní ntọ́ yẹ kẹ́ ẹ fi wá ń tẹ́ ẹ máa fi ṣe àáfàá mi ń fi irun gbọ̀n gọ̀kadà káàkiri kò rí gẹ́gẹ́ bíi problem iṣẹ́ náà lọ́kà kún lẹ́yìn tó yẹ á dájọ́ kò kọ́ máa bá wa tàgbọ́n àgbọ́n lọ́yẹ ọmọ ta o dèdèrìn bẹ́ẹ̀ ni sórí problem Nàìjíríà kò yí ẹnì kankan
àwọn èèyàn fi ẹ̀sìn yẹn sápamọ́ sábẹ́ rẹ̀ wọ́n á modernize ọpọlọ láti pé kí làwa náà fi sáyé títí wa wo àìsàn àti nẹ́fílẹ̀ àti tàjúùdì rẹ èmi ò ní yé sọ ọlọ́run ọkì ọ yóò kì ọ ọba aláàánú lọ́lọ́run ọba sórí àwọn àgbàlagbà jẹ́ tí ń bẹ ní ọ̀dọ̀ títí wá yàtọ̀ sí ti ń bẹ lọ́dà country n tí ò yé kálukú pọ̀ sórí ti ń bẹ Saudi Arabia tó gbé kabẹ̀ láwọn àgbà àwọn àjẹ́ àwọn tuyur bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ìṣe ti Nàìjíríà yìí kódà kò ní wọn bọ̀ wí tí wọn bá bọ̀ wí láàárọ̀ wọn bọ̀ wí lọ́sàn tí wọ́n bá fi ọ́lẹ̀ lọ́sàn wọn ń bọ̀ lọ́wọ́ alẹ́ má tara rẹ lọ wá ń tó ṣe déédéé ìràwọ̀ àwọn ọmọ tó ti báyé wọn jẹ́ kalẹ̀ mọ́jì wọn fa ìsùn ara wọn lè máa wò ó lọ béèrè lábẹ́rẹ̀ yẹn kí lọ bára wọ àwọn ọmọ ẹ̀mọ́ tí wọ́n lè dáwọ́lé tí wọ́n máa sin gbogbo bí ẹ bá ti máa kọ́ kí wọ́n lọ kọ́ ó rí páyé wọn padà san ọmọ ẹ̀dá padà pé wọ́n fi sẹ́ń lọ wọn lọ́jọ́ ọ̀la wọn padà fi gbáyé wọn ẹ̀sìn yìí ti pọ̀ jù ńlójósì ọ̀pọ̀ Nàìjíríà àkùkù sáyé wá àdánwò tara tí a náà wà ń bẹ lọ́tọ̀ sórí Ọlọ́run tó ń wo kì í sọba tó ṣe pé ọgbà kọ̀ọ̀kan máa dà láàmú gbogbo ìgbà tí wọ́n ní ń pè Mákà tí wọ́n ń ṣe áàjì lọ́wọ́ arùpọ̀ Ọlọ́run wà ń bẹ ni Ọlọ́run bẹ lọ́dọ̀ àwa tá a wà Nàìjíríà tá a ti lọ áàjì Ọlọ́run bẹ nínú odò ń bẹ nínú ẹja ọ ń bẹ lọ́dọ̀ ẹyẹ tí ń bẹ lórí òfurufú kì í sojú kan ló ti lè pọ̀ lọ́hùn wo ẹni ọba tún lágbára ló ní ọ lọ Mákà kò lè yí ọ kóòdì ní gbogbo ń tá a fẹ́ fayé ṣe láyé pọ̀ ọ̀nà tọ́jọ́dọ̀ Ọlọ́run ọba pọ̀ gbogbo àwọn àáfàá wa tá à ń ṣàdúrà fún Ọlọ́run bá akẹwọn mọ́dọ̀rọ̀ wọn rú má bá ṣe wọn jẹ́ lọ́ọ́ wò dáadáa èyí tó di wọ́n mọ́nú kú ń bẹ́ nínú wọn tádànwò kọlù ń panú ta ló fi kàn bí ọ̀sán àwọn ará bí bó o ṣe ṣàdúrà tó láṣìírí tó ìwọ náà rò dáadáa sọ yẹ kí wọn ó pẹ́ nìkan lọ́sàṣì ọ ìwọ náà sì sọ pé nìkan ṣàṣì ọ àbí wọn lo nǹkan kan fún ọ sọ yẹ kó o nígbàgbọ́ pé nǹkan kan tó yẹ ọ̀ràn tó ń tàdúrà rẹ àtàn tí wọn bí ọ bí wọn ti ṣe tó oh my God Nàìjíríà lẹ́ẹ̀tì máa iná dáná dábàá nù ẹ̀sìn ìwọ tó o mọ̀ pé àáfàá lára ràn ọ́ nínú ayé pásítọ̀ lágbéràn ọ̀tá àfihàn ọ́ sọ yìí o tún máa rò pásásì kan lè ràn ọ́ kíní kan lè ràn ọ́ ń padà ràn wọ́n ìwọ tó ń tẹ̀lé wọn ní ọjàrà rẹ wà ń tọ́kàn lọ́rọ̀ ayé rẹ tó padà fi ṣayé títí ẹ torí pé àwọn tá à ń tẹ̀lé tá à ń pè ní kíní kan yìí wò ó oyè kálukú àtàwọn náà náà sàbìlìbìrì wọn ń pa ẹ́ láṣẹ kẹ́ ẹ má ṣe nǹkan. ẹ kú dédé ìwòye lólùfẹ́ wa nílé o mo wá fún yín níròyìn ayọ̀ nípa online tv wa Òròkìlàwá tv yẹn ẹ̀yẹ́ bá lé ẹ lọ subscribe sórí ẹ̀ kò sẹ́ni movie tẹ́ ń wá even the old ones ọ wà ń bẹ̀ ẹ jẹ́ wọn bá wa wò ẹ ní regret tell a friend o Òròkìlàwá tv #1 ni.